nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ni Tani Olohun ti fún Alhaji Oríyọmí Hamzat ní àtìlẹ́yìn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2027. Ẹ máa bá wa ká lọ. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, a kí gbogbo ẹni lórí ìfẹ́ta Ọlọ́run káàkiri àgbẹ̀ pátá. Owó tẹ̀fí wò ní fọ́, èyí tẹ̀fí gbowó ní di láti lọ́wọ́ Olódùmarè, láti lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo rí nípa Oríyọmí Hamzat, wípé Oríyọmí Hamzat fẹ́ lọ fún gómìnà. Kábíyèsí Olódùmarè, in tó dáa jù ni, torí kò sí tí ọ̀bọ àwọn tó ń lọ fún gómìnà fi sórí tí náà kí o ṣe. Ohun tó dáa jù ní kí Oríyọmí Hamzat lọ fún gómìnà. Èròǹgbà dáadáa ni, k'Ọlọ́run wá jẹ́ kí Oríyọmí Hamzat ò lè débẹ̀. Torí tá a bá ń sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ nínú àwọn tí wọ́n tó ń wò wá pé Tani Olohun lẹ́ẹ̀kì Oríyọmí ni, ó kó Oríyọmí torí bá sọ nǹkan tí wọ́n ṣe nǹkan tí ó ṣe kíní nǹkan tí sáré máa sọ̀rọ̀. Kò rí bẹ́ẹ̀. Ṣé pé èmi nífẹ̀ẹ́ òtítọ́ pọ̀ ni, ọ̀rọ̀ wo yẹ lómi. Gbogbo àwọn olólùfẹ́ Tani Olohun ká tó wù wá káàkiri àgbẹ̀rẹ̀ pátá. Wọ́n ní a máa ń pé gbọ́n ni àìpé gọ̀. Tí Tani Olohun bá ṣe nǹkan bóyá ó kù díẹ̀ káàtó àbí nǹkan kan, wọ́n pè mí Tani Olohun, fídíò yìí ẹ ṣàtúnṣe lórí ẹ̀ o, kò dábẹ́ ti ṣe yìí o. Torí pé ọgbọ́n èṣe tẹnìkan. Táwa bá ti wá lè mọ wo fídíò Oríyọmí Hamzat, tàbí wá ń kọ́mẹ́ǹtì, ó yẹ ká ẹ mọ̀ pé a fọ́lọ́ Oríyọmí Hamzat ni, à ń wò back to back. Torí Oríyọmí Hamzat jẹ́ olólùfẹ́ mẹ̀kúnnù, sísì ń ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́. Irú ẹni bẹ́ẹ̀ tó bá wá débi nǹkan tó wáyé pé nǹkan kan tó wá ṣe yẹn kan tó wáyé pé èèyàn rí i pé kíní yìí kò fẹ́ẹ́ ṣe dáadáa tó yẹ bá di fídíò lórí rẹ̀, ṣé bí fàtó ṣe náà ni. Bẹ́ẹ̀ olólùfẹ́ tiwa náà ti mọ̀ pé wà pé Tani Olohun èyí tó ṣe ń bí nínú àwọn olólùfẹ́ mọ̀ pé Tani Olohun lọ delete fídíò yìí tí sì lọ delete ẹ̀. Bó jẹ́ pé ọgbọ́n èsì tẹnìkan, ibi ọgbọ́n dé ló mọ̀, ibi ọmọdé lọ mọ̀, ibi tó bá mọ̀ dé àwọn kan náà wà tó mọ̀ dé bẹ́ẹ̀. Ìdí nìyí tí mo máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáláyé pátá, ẹ̀yin tó wà Nàìjíríà tẹ́ mọ̀ pé wà pé Tani Olohun ó kù báyìí, ó kù báyìí. Àtẹ̀tẹ̀ àwọn diaspora tẹ́ mọ̀ pé Tani Olohun ó kù báyìí, ó kù báyìí, ó kù báyìí. Bẹ́ẹ̀ yín ṣe ń wo Oríyọmí lèmi náà ń wò ó. Ṣùgbọ́n tí èmi bá ń torí pé mo fẹ́ dárúkọ Oríyọmí, ìfẹ́ fi Alhaji sí torí mo orúkọ tìyá àti mi gan jálàjà tí ò tẹ̀ omi tí ì tiẹ̀ fi sí mọ́. Mi lè fi pè ìyá mi lálàjà mọ́. Torí pé mo mọ̀ pé orúkọ àlejò ni. Ṣùgbọ́n kò wá lè jẹ́ torí ẹ̀ka pé mo kórìíra Oríyọmí Hamzat tó kọ́ la Babaládé. Láṣẹ lọ́wọ́ Olódùmarè, táyé gómìnà wù Ọlọ́run ó jẹ́ ó débẹ̀. Ọlọ́run ó jẹ́ ó débẹ̀. Torí àwọn tí ń ṣe gómìnà lórí méjì. Mo ò lórí méjì. Kò sí ẹni tó fẹ́ lọ ṣe gómìnà. Ní tí ogun náà sọ fún wa ni pé a ṣe báyìí, a ṣe báyìí, a ṣe báyìí. Nígbà wọn bá ń débẹ̀ ni wọ́n lọ sí nǹkan mi. Kí wàá la fẹ́ ṣe sí? Kí la àríyàn kan ṣe sí? So ẹnbó tó bá ti wù kóun náà bẹ lọ́hùn, kóun náà sì gbìyànjú sí ọ̀nà bẹ̀. Àti pé Oríyọmí Hamzat tó ti wá ń rán àwọn aráàlú lọ́wọ́ tẹ́lẹ̀ tó wá sọ pé òun bá fẹ́ ṣe gómìnà. Pẹ̀lú èròǹgbà tèmi o, mo mọ̀ pé ó yẹ kí àwọn aráàlú kí wọ́n dìbò fún un. Ká pé èròǹgbà rẹ̀ nu o, k'Ọlọ́run jẹ́ kó yòrò mọ́ kó dé ipò gómìnà.